China ṣe mọ̀ pé wọn ò lówó rárá wọ́n wà ní àwọn òru tí tó ń pè lólòṣì ńgbà kan ìṣẹ́ mú wọn débi pé wọ́n ju ọmọ nù ní o wọ́n máa ń ju ọmọ nù sórí títì wọn ò fẹ́ wọn náà gbọ́dọ̀ bí ju ọmọ kan lọ torí iṣẹ́ yẹn pọ̀ lẹ́yìn nísìn China sọ pé òun boast pé by so year nísìn gbogbo àwọn ọ̀dọ́ ìlọ́níà ni wọn same China kí ni China ṣe ẹ lọ ṣe ìwádìí o àṣírí kankan tó wà ń bẹ̀ àkọ́kọ́ èdè ẹ̀ ó mú èdè ẹ̀ gan ó gbé lárugẹ gan ẹ̀ẹ̀kejì ó kọ́tọ̀ bí ìgbà téèyàn fi rẹ̀ pamọ́ láti gbé oríṣiríṣi ìgbésẹ̀ ìgbà tó máa yọrí síta tó máa yọjú báyìí ẹ jọ̀ọ́ ẹ lọ wádìí China tó ń pè lólòṣì kò síbẹ̀ kò jábọ̀ kíní kan tálẹ́fẹ́ lo kíní kan China ó gbọ́ ẹ̀ lọ́jọ́ náà ní àná èmi China ló ń control almost everywhere o in terms of one produce nǹkan o made in China yìí náà made in China ni káàkiri àgbáyé ní ìsìn China wọn ò lè sọ̀rọ̀ bí kan òkan ní tiẹ̀ ṣe jẹ́ o mo fẹ́ ka ronú ẹ̀ o mo fẹ́ ka rò bẹ́ẹ̀ yẹn dáadáa nǹkan tí mo sọ àwọn ní copy anybody blueprint tó wà lọ́nà Ọlọ́run ló gbé kalẹ̀ tá a bá bẹ̀rẹ̀ sí lò sí ẹ rí pé kò sí ẹ̀yà ẹ̀ torí ẹ̀yà ìlú méjì kan ò sí ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́nà dá oníkálukú so fún oníkálukú ní tiẹ̀ ní àwa Yorùbá ló fún wa yìí a dẹ̀ máa ṣàṣeyọrí pẹ̀láṣẹ Ọlọ́run so but ẹ máa rí pé àwọn nǹkan míì téèyàn bá ń ṣe àwọn kan náà wọ́n ti ṣerú ẹ̀ ẹ rí pé àwọn Chinese èdè wọn náà fi ń kọ́ wọn nílé ìwé èdè wọn náà fi ṣe oko nǹkan wọn àwọn tí ẹ wọ́ọ̀sì débi pé tó bá ra nǹkan gbà míì instruction tó máa fi sí èdè wọn náà máa fi kọ́ wọn ní translate fọ́tò nìkan ló máa fi mọ bó ṣe máa ṣe wọ́n máa ya fọ́tò ló bá tán náà tún ní translate nígbà tó ń bọ̀ fáwọn fẹ́ tà síta ṣe bóyá kán translate wọn translate so ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ní lọ́kàn o ẹ jẹ́ ká ní lọ́kàn pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run ìjọba adélé ti bẹ̀rẹ̀ o pẹ̀lú constitution tọ́lọ́run ti ṣe fún wa ìtẹ́ pé tá a bá ti bẹ̀rẹ̀ sí tá a máa ṣe constitution wa tọmọ Yorùbá ní báyọ̀ ọmọ Yorùbá copy constitution nobody experiences wa the tradition wa culture wa heritage wa gbogbo nǹkan wa bẹ́ẹ̀ la máa fi ṣe constitution wa la máa ṣe ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá wọ́n ti ṣe ó kúnlẹ̀ ó sì wà bẹ́ẹ̀ tọkọ lóríṣiríṣi in fact ó ga jù kò sí nǹkan tó dàbí pé kẹ́ jẹ́ kí àwọn aráàlú pé ká ṣe nǹkan fúnra wa ẹ rí i pé gbà tá a bá máa sọ pé we the people in fact with pride la máa fi sọ torí ìyẹn gbogbo wa la ṣe gbogbo wa ni ẹ wo pride tó máa ń wà ní àwọn èèyàn náà tó bá sọ̀rọ̀ petition ẹ wo pride tó wà ní àwọn èèyàn wa gbà tá à ń sọ̀rọ̀ declaration yìí gbogbo wa la ṣe àjọṣe ni step by step kò sí ní oníkálukú ní role tó play ẹbí gbà kan lẹ́tà ní recognition record lóníkálukú ló ń kọ́ káàkiri oríṣiríṣi lóníkálukú role tó ń play lóríṣiríṣi ọ̀nà tọ́lọ̀ ń fi sóníkálukú lọ́kàn so by the time tá a bẹ̀rẹ̀ ìjọba sí gbogbo ẹ̀ jókòó pẹ̀lú constitution pẹ̀lú gbogbo ẹ̀ a máa fọwọ́ sọ̀yà ni with pride lọ́nà ṣoore fún wa àwa we the people àwa la ṣe àwa lọ́lọ́run fún lórí ọ̀fẹ́ yẹn lára ànúgbà mo fẹ́ kí pride yẹn wà nù wa pé àwa ni so by the time tá a bá ṣe ogun nǹkan tí a ṣe ìtakò gbogbo ẹ̀jọ́ pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run businesses inú wọn máa run businesses nínú ayọ̀ ni because gbogbo nǹkan tí businesses need ó wà conducive ó wà friendly ó wà safe ìjọba ti provide ẹ̀ ìjọba ti ṣe gbogbo ẹ̀ pátápátá ìjọba ti ṣe so kò sí ọkọ tó jẹ́ nǹkan tó nira fún yàn mo máa ń sọ náà ní ọ̀dọ̀ wa ní America bíi tí ẹ kàn máa rí developer kan á kàn ra ibì kan á dẹ̀ bẹ̀rẹ̀ sí ṣe development kí ló dé títí ti débẹ̀ omi iná ọgbẹ́ ti wà ń bẹ̀ ń kàn máa fa wọ estate ẹ̀kọ́ náà ń pè ní estate bíbá development là ń pè náà lọ́dọ̀ wa ń bí
so wọ́n máa fà á wọ́n kàn máa gbé látòrí lẹ́bà anywhere tó bá tẹ̀sí Amẹ́ríkà nìkan even àwọn ìlú míì káàkiri ìlú tá à ń gbé káàkiri àgbáyé yìí tẹ́ bá débẹ̀ anytime anywhere kàn lè lọ kọ́lé síbì kan lè mú development síbì kan because títí ti wà ń bẹ̀ iná omi gbogbo ẹ̀ ó ti wà ó kàn máa lọ tá à fẹ́ ní tó bá ti sọ fún ìjọba wọ́n mọ bá ṣe máa bẹ wá bẹ connect ẹ̀. Rí gbà míì tá a bá ń drive la Amẹ́ríkà ẹ máa rí a máa drive lọ́lọ́lọ́lọ́ ọ̀nà igbó lọ oko ni o àwọn òní igbó mi máa ń wà but wọn jẹ́ kí igbó ibi igbó wà wọ́n reduce ẹ̀ security issue ni òun ló jẹ́ káwọn eléyìí máa sọ pé wọ́n wọgbó lẹ̀ Yorùbá security issue pé gbogbo yẹn náà ti ṣe yanu tíjọba déédéé bá bẹ̀rẹ̀ a máa rí gbogbo yẹn kò sí yẹn mọ́ but ẹ bá ń drive lọ ilẹ̀ máa lọ wọ́n lè tún gbọ́ ọ̀nà yẹn nígbà míì ẹ̀kọ́ rí bá ìgbà oní development dé bíbà wọ́n ti develop fún bíbà yìí wọ́n ti ń kọ́lé sí bíbà yìí because nǹkan tó ní láti fi ṣóòtù wá bẹ̀ so bó ṣe máa wà nìyẹn ìjọba ilẹ̀ Yorùbá máa provide gbogbo nǹkan gbogbo ẹni tó bá fẹ́ ṣe business ẹni tó fẹ́ gbégbé ayọ̀ ẹni tó fẹ́ gbogbo everything máa wà bẹ̀ Ọlọ́run bá ṣe ìyanu débi pé tó bá dìde nínú ilé ẹni tó yẹ òun ló fẹ́ rìn iṣẹ́ tó gbé mọ́tò ó fẹ́ rìn bíi ibùsọ̀ bíi méjì mẹ́ta kan kò sí wàhálà agbára Ọlọ́run ká àbọ̀ Ọlọ́run wà lórí gbogbo wa kò sí wàhálà ilẹ̀ Yorùbá tá a fẹ́ gbé kalẹ̀ nìyẹn blueprint Ọlọ́run fún wa nìyẹn ẹ jẹ́ àbáwòrán bọ̀.